Madira O, Madira ṣó ti gbọ́. Jẹ́ kí àwọn pásítọ̀ ẹ àtàwọn àáfàá yín jẹ́ kán máa fi iyán kó ẹ lómi ọbẹ̀ lọ. Kán máa sọ fún ẹ wípé tó bá ti lè wà nínú Jésù àbí tó bá ti gba àlá ò gbọ́dọ̀ ní kankan ṣe pẹ̀lú ewé àtegbò mọ́. Ṣèbó ń rí fídíò tí mo fi hàn ẹ́ yẹn ṣèbẹ́ rí fídíò tí mo fi hàn yín yẹn àwọn obìnrin lásán nílẹ̀ Haúsá àwọn lè ń rí yẹn ẹ̀rí bọ́n ṣe ń fi ọ̀bẹ géra wọn ẹ̀rí bọ́n ṣe ń fi ọ̀bẹ géra wọn tí ò wọlé ẹ̀rí bọ́n ṣe ń fi ọ̀bẹ géra wọn nígbà tó obìnrin bá nírú nǹkan báyìí lára tán ti ṣe irúṣẹ́ báyìí sára á bèlè ń tà sí àwọn ọkùnrin wọn á bèlè ń tà sí àwọn ọkùnrin wọn kí ló rò pé ó máa wà lára wọn ayẹta olóńdè gbẹkúdè gbogbo ẹ̀ ló máa wà lára wọn lóòótọ́ kò sí awáyé má lọ kò sí awáyé má lọ kò sẹ́ni tó wáyé tí ò ní kúnjọ́ kan ṣùgbọ́n tíyàn bá wà ní ìlú tíyàn bá wà ó máa jẹ́ kíyàn mọ bó ṣe máa múra sí tíyàn bá dẹ̀ máa kú kò ṣe pé kíyàn kan bọ́ sọ́wọ́ ọ̀tá kó kàn kú tú ẹrẹ́ tí ikú ọlọ́run bá máa pààyàn tọ́rọ̀ pọ̀lọpọ̀ yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín pàápàá yín tẹ́ jẹ́ ọmọ Nàìjíríà ẹ máa ń nígbàgbọ́ wípé tẹ́nìtì bá ṣẹlẹ̀ sẹ́nibọ́dì àmúwá ọlọ́run ni bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn ó ti wà ní àkọọ́lẹ̀ ni gbogbo ẹ̀kọ́ ló wà ní àkọọ́lẹ̀ gbogbo ẹ̀kọ́ ló wà ní àkọọ́lẹ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé èèyàn lè avoid kó má ṣẹlẹ̀ but out of pé èèyàn ò mọ̀ àbí yóò múra sílẹ̀ de nǹkan yẹn á ṣẹlẹ̀ but tó bá ti ṣẹlẹ̀ just to console ourselves àwa sọ pé àkọọ́lẹ̀ ọlọ́run ni àmúwá ọlọ́run ni it is not àkọọ́lẹ̀ ọlọ́run kò dé ń ṣe àmúwá ọlọ́run so fídíò tí mò ń ṣe yìí ẹlòmíà ní ṣé ẹni tó ṣe gbẹ́kúdè ṣé kò kú ni ẹni tó ṣe kiri kan ṣé kò kú ni at least ó bẹ́tà kó prevent ara ẹ kó ní nǹkan ìṣọ́ra lára ẹlòmíì wà tó yẹ pé tó bá yẹ pé ó ní àwọn nǹkan àgbà lọ́wọ́ ni táwọn ajínigbé bá wá àwọn kidnapper bá dé tó bá kù díẹ̀ kó débẹ̀ nǹkan kan á ti sọ fún pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ á ti mọ bó ṣe máa maneuver ara ẹ̀ ọ̀ kó jẹ́ pé tó bá yẹ pé ó ní egbé lọ́wọ́ nígbà tó ókè ẹ jẹ́ ká wo scenario yìí orí àwọn ajínigbé ń bọ̀ wọ́n attack mọ́tò yín lójijì ó dẹ̀ ní nǹkan kan lọ́wọ́ ní nǹkan bí òrùka lọ́wọ́ tó lè gbé ẹ fò ṣebí wàá kàn fi bá bó jẹ́ kó fi bánú ní nǹkan tó bá yẹ kó ṣe lásìkò yẹn wàá ṣe wàá gbọ́fẹ́ kúrò mẹ́ yẹn ṣé o máa save mẹ́ àbò ní save but torí pọ́n ti condition ọ̀pọ̀lọpọ̀ èèyàn wípé tó o bá ti ń lọ sí church àbí tó bá ti ń lọ sí mosque o ò tún gbọ́dọ̀ ní nǹkan míì o ò tún gbọ́dọ̀ wọ́n ní o gbọ́dọ̀ sin ọlọ́run pẹ̀lú mámónì and by so doing apá ọ̀tá máa ń ká ọ̀pọ̀lọpọ̀ lásìkò apá ọ̀tá máa ń ká ọ̀pọ̀lọpọ̀ lásìkò so eléyìí tí mò ń sọ yìí tá a mú fídíò yìí wá yìí fáwọn èèyàn wa nílẹ̀ Yorùbá mo ṣe mú fídíò yìí wá tẹ́ ẹ má rò pé àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn nílẹ̀ Haúsá lókè ọ̀yà pé àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn nìyẹn àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn àwọn náà ń fi ọ̀bẹ gẹ́ra wọn tí ò wọlé sí wọn lára yìí o àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn àwọn lè ń rí yẹn tó ń fi ọ̀bẹ gúnra wọn tó ń fi ọ̀bẹ rẹ́ra wọn tí ò wọlé sí wọn lára ṣé tó bá mú ọ̀bẹ dọ́dọ̀ títí ẹ bó ṣe wà yìí ṣé ọwọ́ kankan náà máa dúnbù ẹ bí ajá ọwọ́ kankan náà máa dúnbù ẹ look at it ṣé ẹ ń rí fídíò yẹn ọwọ́ kan náà máa dúnbù ẹ lòmíì ọkùnrin míì gan tiẹ̀ ní kankan lára mọ́ ọkùnrin míì gan ò ní kankan lára ẹ̀dẹ̀ rí tú táwọn kan fi àwọn kan panu gbó tó ń gbá àwọn ẹlòmíì tó máa gbé lómi báyìí tó bá ti demand fún ransom tó bá ti lè sọ ransom yẹn kó o pe Allah jù bẹ́ẹ̀ lọ kó o pe Jésù jù bẹ́ẹ̀ lọ wọn fẹ́ gbọ́ wọn kò kàn wọ́n kò sórúkọ tó fẹ́ pè tó fẹ́ kódà kó sọ pé ìwọ ni àkọ́bí Jésù wọ́n máa pa ẹ́ ni tó fẹ́ pa ẹ́ wọ́n pa ẹ́ ni bọ́n fọ̀bẹ́ pa ẹ́ wọ́n á mú bọ́n wọ́n á yìn fún ẹ ọ̀tá kan fún ilẹ̀ lómi jẹ wọ́n bọ̀ ìwọ wo pé o ní kankan lára ẹni tó yìn ẹ̀ bọ̀n gan tó rí pé òun yìn ẹ̀ bọ̀n ìbọn wọlé sí ẹ lára kó tó sọ pé òun fẹ́ ṣe nǹkan míì ìwọ gan tó bá dìgbò yà wá o lè attack irú èèyàn bẹ́ẹ̀ bọ̀ǹgbà tó bá ní nǹkan kan lára
tó bá kàn ti fún ẹ lẹ́ẹ̀kan even gan ẹlòmíì àṣìta ìbọn lásán á kàn bá á dẹ̀ kú because kò ní nǹkan lára. Gbogbo nǹkan yìí làwọn bàbá ńlá wa ní lára tán fi lo ìgbà tán fi lo ilé ayé wọn. Mo ṣe fídíò kan níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn, mo rí oríṣiríṣi comment, kódà comment fẹ́ pọ̀ ju like gan lọ because àwọn èèyàn wa ojú ọ̀pọ̀lọpọ̀ sì dúdú. Mo wá ń sọ̀rọ̀ nípa pé agbára Jésù, agbára pé wọ́n sọ pé kò sagbára tó dàbí agbára Jésù, agbára Jésù ló ju gbogbo agbára lọ. Now tó bá sọ pé gbogbo agbára Jésù, pé nǹkan tí mo bá sọ pé agbára Jésù kọ́ ló lágbára jù, mo mọ̀ nǹkan tí mò ń sọ. But the way tó fi condition mind yín láti kékeré ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa believe pé in fact ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyàtọ̀ láàrin Ọlọ́run tó dá ayé àtọ̀run àti Jésù. Ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ ìyàtọ̀ láàrin Jésù àti Ọlọ́run tó dá ayé àtọ̀run. How will you compare Jésù to Ọlọ́run tó dá ayé àtọ̀run? Ṣé kò sígbà tí Jésù ń dáyé ni? Ṣé wọn kọ date of birth Jésù, ṣé wọn kọ sínú ìwé ni? Bible tẹ̀ ń gbé káàkiri yẹn, ṣé kò nígbà tí Jésù ń dáyé ni? Now comparing Jésù to Ọlọ́run tó ti wà káyé tó kàn sọ pé Ọlọ́run ti wà káyé tó wà. Some of you are misquoting or mishearing what I said. Mi ò sọ pé kò sọ Ọlọ́run, mi ì dẹ̀ sọ pé kò Ọlọ́run lágbára. But you people stop comparing power of Jesus to power of God, or pé Jésù ló lágbára jù. Jesus was born just like every one of us. He was born like human being like us. So how will you always say that Jesus is God, Jesus is Lord? No. Ọlọ́run ti wà, ó ti wà tipẹ́. Ẹ̀yin náà jẹ́ ká fi làákàyè sí náà. Wọ́n bíyàn kan lọ́dún báyìí. Ẹ wá sọ pé nìyẹn ni Ọlọ́run. Ẹ sọ pé òun ni Lord, òun ni God. And there's no power compared to him. Because òyìnbó sọ fún ẹ pé gbogbo agbára láyé àti lọ́run náà ti fi sí ìkáwọ́ ẹ̀. It's just what they want you to believe so that you will be submissive to him. Not ṣe indoctrinate yín báyẹn. Ọlọ́run ti ń wà tipẹ́tipẹ́ kó tó di pọ́n wọ́n bí Jésù. Kódà wọn tún dá Jésù. Tábà tún wá ní ká tún sọ̀rọ̀ ẹni tó tún ṣe kíní gan ju Jésù lọ, Ádámù la máa pè é. Gbogbo ìtàn tó kọ sínú Bible tó ń kọ pé ní àtètèkọ́ ṣe Ọlọ́run sì dá ayé àtọ̀run, ó sì ní pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà, Ọlọ́run sì ṣe kíní kan. Who is there writing all these things nígbà tó ń ṣe kíní yẹn? Ta ló wà ń bẹ̀? Ta ló experience ẹ̀? Because tó bá yẹ pé nígbà lóòótọ́ ní àtètèkọ́ ṣe yẹn pé Ọlọ́run sì dá ayé àtọ̀run, ó sì ṣe kíní kan, ó sì ní kí ìmọ́lẹ̀ kó wà, ó sì ṣe bẹ́ẹ̀ nìkan ló ẹni tó kọ Bible ń sọ fún yín pé òun wà ń bẹ̀ nìyẹn. So who is that person? Who is that person tó wà ń bẹ̀ ìgbà tó ń kọ Bible? I mean tọ́lọ́run ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa la kọ òótọ́ àfẹ́ gbọ́ òótọ́ ọ̀nà, and mi ò rí ọ̀pọ̀lọpọ̀ ìdálẹ́bi because ohun tọ́pọ̀lọpọ̀ yín ti mọ̀ láti kékeré tẹ́ ti ń gbọ́, tẹ́ ti ń rí, òun ló ti wà lọ́kàn everybody. Some of us even believe that, many of us believe that tá bá ti kú sìn ẹ lọ sọ́run because ó wà ní Bible pé tá bá ti kú ìwà lọ sọ́run. Ìwọ tó bá ṣe dáadáa wà lọ sọ́run rere, ìwọ tó bá ṣe dáadáa wà lọ sọ́run àpáàdì. It's just a make-believe system just to make sure one of the advantage tí Bible ní is that it makes you live a good life, makes you live a decent life, which I'm happy about. It makes you not to commit sin. But meanwhile tó bá follow àwọn doctrine kan náà ní Bible, àti ìṣẹ́ máa rọ̀ ẹ́ lọ́rùn gan o, àti ìdẹ́ṣẹ̀ máa rọ̀ ẹ́ lọ́rùn gan. Meanwhile in the times of pé kí èèyàn dẹ́ṣẹ̀, mo máa ń sọ fún àwọn èèyàn pé there's nothing like pé èèyàn dá ẹ̀ṣẹ̀ pé torí pé wàá mu ọtí àbí torí pé wàá mu sìgá wàá lọ ti ṣẹ̀ sọ́lọ́run according to the Christian teaching. Tó bá mu ọtí, tó bá mu sìgá, tó ṣe ṣìnà, ó ṣẹ̀ sọ́lọ́run, ara ẹ̀ ló fẹ́ bàjẹ́. You want to spoil your system, ó fẹ́ bà body ẹ jẹ́ ni. But some of you will say but body wa is a temple of God. Says who? So ká má sọ̀rọ̀ jù, ẹ lọ dira because ogun ti wà nílẹ̀ already. Kò ṣe pé ogun ò bọ̀ mọ́ nílẹ̀ Yorùbá, ogun ti wà nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí ẹ share sáwọn èèyàn, àtọkùnrin àtobìnrin,
kódà ẹ̀wọ̀n ọmọ yín nǹkan tẹ́ ẹ bá lè ṣe sáwọn náà lára tí agbára òfin ní ká wọn tágbára ọ̀tá òfin ní ká wọn ẹ lọ ṣe sí wọn lára ẹ lọ ṣe sí wọn lára ókè àwọn tó ń ṣe lè sí ìyàwó wọn lára ṣé wọn ò ní ṣe fọ́mọ wọn ni just in case anything can happen at any time òun náà fi ń ṣe nǹkan tó ń ṣe fún àwọn ìyàwó wọn yẹn so that kò ń ṣe pé tápá ò bá ti ká wọn apá máa káyàwó wọn. You can see that ẹ kí àárín nǹkan táwọn ìyàwó wọn ń ṣe nígbà táwọn ìyàwó bá wọn ṣe báyìí kí lè rò pé àwọn ọkọ náà máa ṣe kí lè rò pé wọ́n máa ṣe so purpose video yìí ni pé káwọn èèyàn wa náà kan rí nǹkan táwọn tá a pè ní àwọn tọ́pọ̀lọpọ̀ yín pè ní àwọn ọmọ ìyá yín inú ẹ̀sìn because many of you believe even ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ló believe pé àwọn people yìí àwọn tilẹ̀ Haúsá yìí àwọn náà tún gba ẹ̀sìn ju àwọn lọ because true wọn gan ni ẹ̀sìn yẹn fi délẹ̀ Yorùbá true àwọn àtàwọn yìí lẹ̀sìn fi délẹ̀ Yorùbá but àwọn ò fi tradition wọn sílẹ̀ wọn pa tradition wọn tì because wọ́n mọ̀ pé lọ́jọ́ kan máa jọ́ kan tí wàhálà máa ṣẹlẹ̀ tí tradition wọn tó máa gbé àwọn tó máa help àwọn ìwọ tó bá wá believe pé àtòrúpọ̀ ti jẹ́ ọmọ Jésù you don't have to do anything you shouldn't have anything to do with ewé àtegbò or with your ancestral power then níjọ́ tí ogun bá wá dé ẹni tó fẹ́ pè tí ó mọ̀ ẹ́ rí màá wá wò bóyá ìwọ ló máa kọ́ dá lóhùn àbáwọn ọmọ títí ẹ̀ ló máa kọ́ dá lóhùn nígbà tó bá jẹ́ pé àwọn ọmọ Israel àwọn go depend lórí pé àwọn ń pe Jésù àbáwọn ń pe Ọlọ́run pé k'Ọlọ́run á jà fún wọn tó jẹ́ pé nígbà tí wàhálà bá ti fẹ́ ṣẹlẹ̀ wọ́n máa lọ sínú ibi tó ń kó weapon jáde ibi tó ń kó weapon sínú wọ́n lọ kó weapon jáde they will defend themselves ẹ̀yin kan wọ́n máa sọ pé agbára Jésù ló máa gbà yín lágbà tí wàhálà bá dé nígbà tó gún bá dé ẹ máa tanra yín Ọlọ́run ní jẹ́ kẹ́ rí wàhálà ni èmi ò ní sọ jù báyìí lọ o eléyìí tí mo ti sọ lénìí àtúrí mi sọ fáwọn tí ò tí yẹ pé ojú wọn sì ń dí tó sì ń rò pé agbára kan ló máa gba àwọn là àbí agbára Jésù kan ló máa help wọn nígbà tí wàhálà bá dé I wish you good luck mo gbàdúrà pé ẹ̀tì ẹ̀ nílé wàhálà rárá kó má di pé kọ́lọ̀ má ṣe yín ní adọ́rùn mòótọ́ so kò jù báyẹn lọ ẹ ṣé ó dàbọ̀.